ariwo kékeré kan ló sọ káàkiri orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ monday ọ̀sẹ̀ tá a wà yìí ìyún ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2024 ìyún the 2nd of December 2024 nígbà tí àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu Economic Financial Crime Commission EFCC tí wọ́n tú àṣírí tí ó ṣe ọmọ nàìjíríà ní kàyéfì tó sì jẹ́ kó di mọ̀ pé odidi ilé tó ń súnmọ́ ẹgbẹ̀rin ìyún 753 duplex ìní olóṣèlú kan ló fowó nàìjíríà owó ìjọba ló fi kọ́ sí ìlú àbújá tó sì ní àwọn ti gbẹ́sẹ̀ lé àwọn ilé ọlọ́pọ̀ náà tí ọkùnrin olóṣèlú tí wọ́n dárúkọ ẹ̀ náà tí ó fowó nàìjíríà kọ́ nínú àtẹ̀jáde tí àjọ EFCC tàbí síta lórúkọ ọ̀gá àgbà wọn pásítọ̀ ọlá olùkóyèdé náà ti jẹ́ kó di mọ̀ pé agbègbè kan tí wọ́n ń pè ní cadastral zone ní lokogoma ìyẹn ní ìlú àbújá ẹni olóṣèlú náà ló lọ kọ́ òbítíbitì ilé náà pamọ́ sí gẹ́gẹ́ bó ṣe fi àdírẹ́sì náà síta fún àwọn oníròyìn. Wọ́n ní plot 109 cadastral zone C09 lokogoma district àbújá. Ibẹ̀ ni wọ́n ní olóṣèlú tó gbajúmọ̀ náà inú máa fowó nàìjíríà ló fi kọ́ òbítíbitì ilé náà yún 753 duplex ìlú kọ sí bó tilẹ̀ jẹ́ pé àwòrán tí àjọ EFCC tó fi síta ó fi hàn wípé wọn ti parí ilé ọ̀hún èèyàn pé olóṣèlú náà ó sì kọ́ ilé náà lọ́wọ́ ni ṣùgbọ́n tó jẹ́ wípé ẹni tó bí àwọn èèyàn nínú ni pé wọn kò fi orúkọ olóṣèlú náà àti ẹni tó wọn ò fi síta tàbí kan fi hàn. Bẹ́ẹ̀ làwọn èèyàn sọ pé ó yẹ ká dárúkọ olóṣèlú náà kẹjẹ kí gbogbo ayé mọ̀ ni tí kì í ṣe pé ó wá yẹ kí wọ́n máa jẹ́ kí wọ́n máa forúkọ ẹ̀ pamọ́. Kódà àjọ EFCC wọ́n jẹ́ kó di mọ̀ pé láti ọdún 2003 tó ti dá àjọ náà sílẹ̀ àwọn kò gbarú dúkìá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnìkankan rí. Èèyàn pé kí ẹnìkan wá ní adúrú dúkìá bẹ́ẹ̀ kó fowó ìjọba kọ káwọn wá gbà á. Àwọn kò ṣe irú ẹ̀rí tó sì ní ìgbà àkọ́kọ́ rèé. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ gbajúgbajà olóṣèlú àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni tó gbégbá ìdìbò ààrẹ lọ́dún 2023 tó kọjá yìí tó tún ní iléeṣẹ́ ìròyìn orí ẹ̀rọ ayélujára Sahara Reporter ìyẹn Comrade Ọmọyẹlé Sowore ó ní àṣírí tó tú sóun lọ́wọ́ tí àwọn àjọ EFCC ń bò ní pé gómìnà báńkì àpapọ̀ nàìjíríà náà ọ̀gbẹ́ni Godwin Emefiele ló ní àwọn ilé náà ó lóun ò mọ tí àjọ EFCC tàbí ń bẹ̀rù láti dárúkọ ẹ̀ sí wọn ni wọ́n já wọn ọmọ yahoo ìní wọn mú tẹgbàrú dúkìá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ní yàtọ̀ sí pé wọn yóò ti fi orúkọ wọn síta tí wọn yóò tó ya fọ́tò wọn síta wọn ní gbogbo ayé ìní wọn yóò ti fi ọ̀rọ̀ náà dà láàmú ṣùgbọ́n nígbà tó di àwọn alágbára wọn ni wọn lè dárúkọ ẹ̀ tó sì ní eléyìí ó túmọ̀ sí pé àjọ EFCC ń dáàbò bo àwọn ọ̀daràn bó tilẹ̀ jẹ́ pé àjọ EFCC kò sọ pé Emefiele ló ní òbítíbitì ilé tó gbà padà náà ṣùgbọ́n látìgbà tí Sowore tó ti tú àṣírí láriwo ti ń sọ táwọn èèyàn tó sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ẹ̀.